Akin káàbọ̀ sí ìkànnì Bilog Space TV. Àlórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa Alhaji Wasiu Ayinde, èyí tí ìkan lára àwọn onílù wọn jáde, Mr. Ayankunle, tó ń sọ̀rọ̀ pé for like 32 years táwọn ti ń bá Alhaji ṣiṣẹ́, pé àwọn ò ní any achievement kankan, pé bí ẹrú làwọn ṣe ń ṣiṣẹ́ lọ́dọ̀ Alhaji Wasiu Ayinde. So nísìnyí àwọn band boys tó kún ti wá jáde o, wọ́n láwọn ní ọ̀rọ̀ kan tàbí méjì láti sọ lórí nǹkan tí Mr. Ayankunle sọ. Ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. Ẹ ṣeun. Tá a bá sọ̀rọ̀ náà dákejì, àti epo ẹni tá ń jẹ yìí, happy wà. Because àwọn èèyàn wọ́n kàn fàtàmọ́ mátàmọ́, ntẹ́yìn ò rí, á sọ, Bíbélì ní wádìí ohun gbogbo dájúdájú before you say anything about anybody. Because ètò ìmọ̀tí àgbẹ̀lá rẹ̀ tó dà bí mi nínú jù pé ìkànnù program bloggers tó ń sọ̀rọ̀ ó ní Ayankunle travel lọ London l'Amẹ́ríkà Europe country káàkiri nǹkan kan Canada pé so ń gbòde kò achieve anything ǹjẹ́ wọ́n wà ń bẹ̀ o tún wá sí bẹ́ẹ̀ nìyẹn ṣé bẹ́ẹ̀ náà ni King Wasiu Ayinde máa ṣàṣe burú so ó dẹ̀ mú lọ káàkiri yẹn ó dẹ̀ kò dẹ̀ fún ní nǹkan kan so ó kàn lọ sí lásán ni ẹ já bẹ̀rẹ̀ Ọlọ́run káwọn torí wọ́n náà tún náà tàbí achieve orí bloggers tá à ń ṣe káwọn fi borúkọ ẹni ẹni jẹ́ and at the same time ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí gan kó má di pé lọ́wọ́ fọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n fi gba yín lẹ́nu wọ́n gbé tẹni yẹn lẹ̀ ẹ̀yin máa forí kó ya òun yà tí ẹ̀ka ẹ̀ jẹ́ látọ̀dọ̀ lọ́wọ́ bá because èyí máa ń wádìí nǹkan kó tó sọ ni ẹni wọn mú káàkiri lọ gbá òun làwọ bẹ́ẹ̀ náà ni ètò gbóná bí jẹ tàbí kan ni tó ní ó lọ sí wọn náà lọ sí play 44 ní December to January 1st 14138 mi lè sọ bóyá kí n tó débẹ̀ ṣá because èmi ò bá wọn lọ play yẹn bẹ́ẹ̀ àárín netis nìyẹn wà nínú gẹ́gẹ́ mi nígbà tí mi débẹ̀ bàkúnlé débẹ̀ mi nígbà àwọn apàdà tí wọ́n dé bá mi ni mi kì í tí bá wọn lọ play 44 tí wọ́n fún mi ní 38 tí wọ́n tẹ̀ fún bàkúnlé 38 àbí èdè wọn fáwọn ìlú àwọn ẹ̀ma ń gbọ́ bí 150 ni tẹ́gbẹ́ kò tẹ̀ wá rí bẹ́ẹ̀ nígbà tí a ti lọ play 380 and play 400 and 44 tí wọ́n fa ní 380 tí wọ́n fa ní wẹ́ ìbàjẹ́ ènìyàn dáṣẹ́ olúwa dúró àwọn náà mọ tó ń fowó ṣe àwọn náà mọ tó ń ṣe wọn ò dẹ̀ dé nǹkan kan mẹ́bì kan débi ká ní pé àbí wọ́n ṣe mọ́lẹ̀ ni from 1 year to 2 years tó ti wà ń bẹ̀ wà ló wà ń bẹ̀ tí 32 years ó achieve anything epo àtàtà ẹ̀ àbí ẹ̀dá lè rìn kò rí mami kò sí irú iṣẹ́ òun musician jẹ́ nǹkan tó wà expose ni musician wọ́n máa mọ̀ ń káàkiri lọ́tún lọ́sì kò sí ilé iṣẹ́ tí kò tí sí nǹkan kan pé á ní pé àní misunderstand kápáàtì ilé iṣẹ́ kan nínú ilé tí èèyàn ń gbé gan ọkọ̀ láya nínú ilé èèyàn ní misunderstand lára wọn láti ṣe pé mi kílípìlì pẹ̀lú pé àwọn sọ̀rọ̀ pé ẹni fẹ́ ṣe gbá gbogbo ní tó ń ṣẹlẹ̀ yìí náà àìwá kan ṣe kan náà ni wọn ò rí bí mi mọ́dọ̀ Wasiu Ayinde wọn ò rí bí anybody mọ́ bẹ́ẹ̀ pé ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ o ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin sisters mi ẹ̀yin àwọn brother mi orúkọ mi ni Sunday Ọ̀nàsànyà tí anybody alias mi jẹ́ Àrólé. Nǹkan tí mo kàn fẹ́ wá sọ ẹ̀dùn ọkàn mi ni mo kàn mú wá because tẹnu bá jẹ tẹnu ò bá sọ kò dáa lórí ọ̀gá wa K1 the ultimate máa igun àkọ́kọ́ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú kò sí bó lè ṣe rí ọ̀gá lọ̀gá wọn máa jẹ́ àjọ lọ sí Europe àjọ lọ sí London mo dé báńdì ẹ̀sìn 17 years ago go to 18 years mo dẹ̀ dúpẹ́ orí tọ́lọ́run ṣe fún mi lèmi ni mò ń gbé mo dẹ̀ lu mọ́tò mo tọ́mọ kò sí nǹkan tá a máa sọ náà ọpẹ́ náà la máa dá because gbogbo ń tá à ń gbọ́ lóríṣiríṣi yìí ó tojú sú wa èmi dẹ̀ fi gbogbo nǹkan dá yín lójú ní pé ọ̀pọ̀ ju wa tá wà nù band K1 the ultimate yẹn gbogbo alárí kan tó dá ṣe ìtúkọ́lé méjì mo tẹ ìrí kan tàwọn ti dé tẹni wá bá ọ̀gá wa pé o má ní dìbáyé báyìí tó gádẹ́ kò má wọrí tó gádẹ́ ṣe 1 million fún nínú ẹgbẹ́ wa náà níbi tí mi ní dárúkọ ọ̀gá wa jẹ́ ẹni tó yẹ pé ó láyọ̀ ọkàn èèyàn tó dá ní ó máa ń jẹ́ kó yí wa pé èèyàn ọmọ yìí lẹ́yìn Fuji ẹ tún wá nǹkan ẹ̀mí máa ṣe
ẹ dá business ilẹ̀, ẹ ṣe nǹkan tó dá ètò bá lóko ẹ gbìn nǹkan. Àwọn ló jẹ́ kí mọ̀ pé èèyàn máa ń gbìn nǹkan sí. Ìgbà tèmi lóko, mo ní ilẹ̀ tẹ̀ lóko, mo dáko, mo gbìn gàrí, mo lóko orógbó. Ọ̀gá mi ló jẹ́ kí mi mọ̀. Ìgbà tí máa kéré ibẹ̀, ń ṣe mo pé bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. Ọ̀gá wa kò ń fi wálẹ̀ fún yàjẹ́. Gbogbo bá ti travel out yẹn, gbogbo ta òun ló ti fún wa lówó. Kò débi kó ní kán ṣẹ́ wa, kán bẹ̀ sí pín ṣéjì wa lé wa lọ́wọ́. Èmi mo dẹ̀ mọ̀, ní ìníṣẹ́ méjì tí mo ṣe ju Fuji náà lọ. Bóyá mo ṣe tún sọ pókè, bóyá mo mú àgbẹ̀ mọ́ báyìí sìn ṣá. Ìyẹn ní sà, fáwọn tó ń gbọ́ mi. Gbogbo awuyé tá ń gbọ́ yìí, èmi kàn wò pé èèyàn máa ń gbọ́rọ̀ kó tó sọ ni o. Àwa ṣe dára lẹ́yìn ọ̀gá wa o, Ọlọ́run dẹ̀ kẹ́ wa. Ọ̀gá jẹ́ ń tó yẹ pé òun fi wá ṣeré. Tó bá dórí stage nígbà mi báyọ̀ máa fẹ̀ sí ń wọ ẹsẹ̀ anybody ni, bóyá tó wọ bàtà tó ṣí mú sókè wà nù wọn. Tó bá dẹ̀ á dẹ̀ gbogbo ala neat agbèrè báyìí pé àwọn tó dá la mọ̀ yìí. Ọ̀gá wa àníjábọ́dé yìí lágbára lọ́hùn ẹ pẹ́ fún wa. Kò sí búrẹ̀ máa ṣẹlẹ̀, ìyàwó téèyàn fẹ́ sílé gan tó fẹ́ níṣu lọ́kà. Kéèyàn kọ́lé fún, kó fi gbogbo ẹlẹ́ ayé yìí ṣe nǹkan fún. Ìjọ tó bá jà ó máa ní wọn ṣe nǹkan kan fóun ni. Àwọn bàbá ti sọ yẹn fún wa ti pẹ́ àti mọ̀ yẹn. Ó máa ní wọn ṣe nǹkan kan. Torí náà kò sí rẹ̀ ó máa ṣẹlẹ̀. Àwa yẹun ayó àbí àtúndúpẹ́ tiwa. Ọ̀gá wa authority kò síbi tá ti fi ọ̀rọ̀ ẹ̀ tá ti fi yangàn. Kò dẹ̀ síbi tá dé tá sọ̀rọ̀ ẹ̀ tó ń bá tọwọ́ tẹsẹ̀. Gbogbo fáǹsì wa tàbá ti dá kọ́mọ́ tẹ̀tí mọ́ wọ́n tẹ̀tí mọ́ wa mọ́ wọn. Ètò máa fún wa lówó bí, fún wa lówó lọ́sàn-án láwọn là ń jẹ. A dẹ̀ dúpẹ́ gbogbo nǹkan ló dá lọ́dọ̀ ọ̀gá wa. Wọ́n tún ní lọ búra kan àdé lọ́gá wa kọ́gá gbé ebúlé fún wa kálá. Tí mo tẹ̀ ń gbọ́ yẹn báyìí tí mo kò mú yàn. Ọ̀gá tó yẹ pé lórí wa ẹ̀rù máa ń bà lórí wa báyìí. Kò gbé ọtí tó bá gbé jáde tó jọ tí òyìnbó ọtí gidi tó wá gbé jáde gan. A máa bẹ̀rẹ̀ lásán pé sà àti ẹ̀fẹ̀ gbóòórùn ẹ̀rù. Tó bá yá àwọn fẹ́ tá máa fẹnu tẹ́jẹ́ ọtí gidi kì í ṣe ọtí gbẹ̀rù dání. Ọtí gidi, ọtí òyìnbó gidi. Tá bá ṣe tó máa tẹ́wọ́ ibùlé wa ló ká máa lá. A ṣe yẹn rí o láti ta tí ń lọ ọbẹ̀ o. Ọ̀sà lèmi kọ́lé sí tí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó Ọlọ́run ṣe fún mi. Tó gbára K1 ṣe fún mi, mo dúpẹ́ bàbá. Ẹni dààmú ẹni wówó tí o. Táyé bá ń jáyé tí bàbá ń jẹ gbà ẹ máa bá máa tò ní. Lágbára Ọlọ́run ẹni fojú sunkún ọmọ o. Thank you, Daddy. God bless you. I'm Alhaji Wasiu Ayinde, the bassist and the captain of the band. Wasiu Ayinde. My name is Tajudeen Olalere. I play big top drum. My name is Ismail Ojubanere. I play Omele. My name is Sunday Onisaya. I play Omele. My name is Kamal Ayemi. I'm playing Bata. My name is Omishola Ilesoni. I'm a drummer. My name is Fataya Elaishola. I'm playing Sakara. My name is Adedibe Babatunde, vocalist. My name is Dou Michael Femi. I'm playing which people call maracas. My name is Bolaji Anibere. I'm a backup of Awon. I'm Sominda Ramola. I play keyboard. Olawale Adekoya saxophone. Salam Maruf Ayalola and play talking drum. Again. Salam Maruf Ayalola and play talking drum. My name is Malo Musamwa. I play lead guitarist. I'm Shola Desuraj. My name is Shola Desuraj, sound engineer.